mi ni Àrẹ̀mọ Adéṣẹ́gun Abdulmajid Adékọ̀yà, Àrẹ̀mọ Ìgbìmọ̀wé Ìdòkú Ẹkùn Èrìgbà láti Àgọ́ Òwòye. Èmi náà ni Deputy Minority Whip House of Representatives ní Àbújá. Mo fi àsìkò yìí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa Kábíyèsí Awùjalẹ̀ ti gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Ọ̀gbágbá gbàtẹ̀wọlẹ̀ ọmọ Aníkìláyà Sáàgùn ọmọ Àjàmólú Ọ̀gán. Àpọ́nlé tán fún mi lénìí ó pọ̀. Bàbá pẹ́ fún wa, ìgbà ọdún kan ni. Ní agbára Ọlọ́run, gbogbo àdúrà tí bàbá fún wa lénìí, àrọ̀ ti rọ̀ mọ́. Bàbá fi tó wa létí pé ìwòye àmọ́dún a máa tún jìjọ ṣe, a máa ṣe pẹ́. Inú mi dùn. Mo fi àsìkò yìí kí ìyá ẹgbẹ́ Adùnbánì má tòṣì ọmọ Aníbìírè má tọrọ aṣọ. Ó pọ́n mi lé, ó pọ́n ẹgbẹ́ lé, ó pọ́n gbogbo Akilẹ̀ Ìjẹ̀bú lé. Ọmọ Balógun ni kò lè yà wá lẹ́nu. Gbogbo àwọn ẹgbẹ́ wa, ẹ wo bọ́n ṣe yọ. Ẹ wo ẹgbẹ́ ní èní. Ṣé arẹ́gbẹ́ tó dájẹ́ ẹgbẹ́ wa? Wọ́n ṣe jó pàdé wa, bí wọ́n ṣe wọ ààfin, wọ́n pọ́nra wọn lé, wọ́n pọ́n Akilẹ̀ Ìjẹ̀bú lé. Ọlọ́run á jẹ́ ká bára wa ṣe pẹ́ lágbára Ọlọ́run. Inú mi dùn púpọ̀, no doubt about that. Gbogbo ohun tí àwọn ọmọ Ìjẹ̀bú máa ń gbàdúrà ni pé káwọn tẹ́gbẹ́. Ọlọ́run tó bá wa mọ́jọ́ ìníró, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ mi ni Chief Ambassador Zainab Afọlábí. Èní jẹ́ ọjọ́ tí inú mi dùn gan lọ́pọ̀lọpọ̀. Ní àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Kábíyèsí bàbá wa, Ọba Láyélúwà, Ọba Adétọ̀nà Síkírù Awùjalẹ̀ Ọ̀gbágbá wọn. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa, wọ́n túbọ̀ máa pẹ́ fún wa nílùú Ìjẹ̀bú. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ bàbá ẹgbẹ́ wa náà, Honorable Olúṣẹ́gun Àtàkà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹgbẹ́ mi, ẹgbẹ́ Bọ́bagúnwà, obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú 1. Mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn fámílì mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ Bọ́ba Máyégún tí Yétrọ̀dù jẹ́ ìyálóde wọn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. Tí bàbá ẹgbẹ́ wọn jẹ́ èèyàn mi pàtàkì Ọ̀túnba Alébíoṣù. Mo dúpẹ́ lọ́wọ́ òun náà. Àwọn ọmọ ẹgbẹ́ mi náà, nítorí pé láìsí àwọn kò sí ìyá ẹgbẹ́, because èèyàn náà ló ń jẹ́ kí jọ̀ọ́mọ́ ló ń pè ní jọ̀ọ́mọ́, because tí wọ́n bá unite gbogbo bóyá yẹ wá lè ní kò ní rí bẹ́ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá wa wá, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. Mo dúpẹ́ lọ́wọ́ akéwèjẹ wa náà, Mrs. Ọ̀rẹ́dípẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ adviser wa náà, wọ́n ṣe gan. Mo dúpẹ́ lọ́wọ́ everybody. So lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Chief Ambassador Zainab, ìyá ẹgbẹ́ Bọ́bagúnwà obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú 1. In fact, bàbá wa bàbá dáadáa ni wọ́n. Ọba tó ń pọ̀ ọba rán níṣẹ́. Bàbá lálùbáríkà tán sì máa pẹ́ fún wa. Mo dúpẹ́ gan lọ́wọ́ wọn, because àdúrà tí wọ́n ti ẹ̀ ṣe. Mi ì tí kúrò ní pálàsì gan tàdúrà ti ń gbà lára mi. So mo dúpẹ́ lọ́wọ́ wọn gan. Wọ́n ṣe gan lọ́pọ̀lọpọ̀. Wọ́n túbọ̀ máa kó wa jẹ pẹ́pẹ́. Ọlọ́run á túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí wọn fún wa lágbára Ọlọ́run. So ẹ ṣe gan. Mo dúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi, ọkọ mi àtàtà, ẹni bí ọkàn mi. In fact, láìsí òun kò sí èmi Zainab o, because òun lọ́lọ́run rán sí mi. So òun ní èjìká mi tí ò jẹ́ kí aṣọ jábọ́ lọ́rùn mi. So mo dúpẹ́ gidi gan lọ́wọ́ ọkọ mi. Actually, he's not in Nigeria here, but I'm sending my greeting to him. I say big thanks to him, and I love him so much. He's my heart. He's my breath. He's my everything. He's my word. I love him so much. Thank you so much where you are, my dearest husband. Àwọn Alhaja
sí Àfọlábí. Àbúrò ní ọdún bíi 1965 to the family of Alhaja orí ìlú Ìjẹ̀bú Òde. Ẹ̀kọ́ sí wọn ní ẹbí bàbá. Hello, Oujale Zulu.